Alhaji Moshood Ayinde Ninu, Alhaji Dr. Abdurrahman Omiyomi Anza, Mother of the Day Alhaja Fatima Olayinka Koka, Ìyálájọ Ustaz Alhaji Sulaiman Ibrahim Ezaoke ni wọ́n máa bá ní pàṣẹ sí alága ọjà ni wọ́n máa gbá gbogbo èèyàn lálejò gbogbo ìgbìmọ̀ Ramadan nínú ọjà Dùgbẹ́ Arárọ̀mí Building and Poultry Material Seller Association ló ń kéde. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أكرمك يا الجنة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أكرمك بصيرت والبصيرة تأتين رتيلات لسجلشن سفر 92.9. Ètò náà ti dé pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ àwọn sásù àtọ́wọ̀n fún alóúnjẹ mẹ́tò wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ní sásù Sulaiman bóni Ibrahim Abu Ibrahim Ezaoke kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lójú pọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéde alkiyama Allahumma amin. Akí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa àtàwa tí à ń wò wá lórí ẹ̀rọ ayélujára ti Facebook kọ́nà balẹ̀kọ́lá kó sálẹ̀kún àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bá ti ń sọ̀rọ̀ nípa súnà lọ a sọ fún wa pé súnà nábì sallallahu alaihi wasallam òun náà ní pàtàkì òun ní kókó tọ́mọ ànábì Ádámà tí yóò fi ṣoríire níwájú Ọlọ́run. A dẹ̀ ti mú àwọn àyá al-Qur'an àti mú wá àìmọye àyà lọ́lọ́run ọba àlékọ́lá fi ń sọ fún wa tó bá ti dákọ ara rẹ̀ ànábì ni ó fi tẹ̀lé sallallahu alaihi wasallam. Tó bá jẹ́ ike Qur'an nìkan ń bá lọ́lọ́run fẹ́ ká tẹ̀lé ni kò ní máa dákọ ànábì mọ́ ṣebí tó bá ti dákọ ara ó ti mọ̀ ká ànábì lọ́wọ́ bò ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ní ti ìsìláàmù tó jẹ́ kó yé wa látòrí aha ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó dẹ̀ ka Qur'an fún wa ó ti jẹ́ ya ike gbogbo ìgbà tí a bá ti lè gbá súnàmù látara títẹ̀ lánàbí sallallahu alaihi wasallam ìgbà náà ni yóò ṣoríire àfààní Ọlọ́run bẹ́lọ́n
kọ́lọ́n balikola kó ka ẹnìkọ̀ọ̀kan wa kó lórí rẹ̀ dá kó jálè tẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí wá níṣẹ́ tí súnà wá ṣe ipò súnà nínú ẹ̀sìn. Àwọn àfáà wọ́n jẹ́ kó yé wa ike súnà ó ní alimasdaru athani ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ wípé ó ní ọmọnìyàn ní máa ń tẹ̀lé nínú ẹ̀sìn tí ó bá fẹ́ sórí ilé ayé àti jọ́gbà kíámà. Tá bá sọ pé súnà ni ọmọnìyàn máa ń tẹ̀lé, a fẹ́ mọ iṣẹ́ tí súnà wá sí pẹ̀lú alukur'an. Ìdí tá a fi ń sọ gbélé ẹ̀rí pa ṣàlàyé fún wa oríṣiríṣi òun ti wà láyé nísìn. Wọ́n ń pè nìkan ní Ayatollah Sheikh Dr. Najah At-Ta'i, so àgbà oníṣíà ni, àgbà ṣíà, àgbà àwọn tí máa ń bú sàábé, àgbà àwọn tí wọ́n á dẹ̀sìn rú. Bí ẹ̀ bá lórí YouTube yóò bá wà sí rẹ̀ ń bẹ̀. So ó ní àwọn àfáà wa kọ̀ọ̀kan Nàìjíríà tí wọ́n ti lọ kó virus ọ̀dọ̀ àwọn ṣíà ni, ọ̀tá súnà ni wọ́n, ọ̀tá ẹ̀sìn ni wọ́n. So òun lẹ́mọ̀ gbọ́rọ̀ rẹ̀ tí ó máa sọ lórí nẹ́ẹ̀tì kankan lórí ọ̀rọ̀ súnà pé Abubakar kọ́ lọ́lọ́run sí báyìí fún, Abubakar kọ́ ní kíní kan àtòrísí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Iṣẹ́ tí súnà wá ṣe, àwọn àfáà ní tá a bá wo súnà, torí pé inú táwọn ènìyàn yóò máa sọ fún wa ni pé ìtàbá ti rí náà Al-Qur'an ká má tẹ̀lé. Àwọn àfáà wa ní iṣẹ́ mẹ́rin òun ni súnà wá ṣe nínú Al-Qur'an Karim. Iṣẹ́ mẹ́rin òun ni àdíìsì wá ṣe. Tí wọ́n ní ọmọ tẹ̀lé súnà, wọ́n ní ọmọ tẹ̀lé àdíìsì náà wọ́n sọ. Iṣẹ́ mẹ́rin ló wá ṣe. Àkọ́kọ́ ń bẹ nínú àwọn àdíìsì Ànábì sallallahu alaihi wasallam èyí tó jẹ́ wípé yóò jẹ́ muwafiqatan lima jaa fil Qur'an. Bí Kùránì ṣe gbé wá, iná ni àdíìsì yẹn náà gbé wá, ó sì déédé rẹ̀. So àdíìsì ó wá máa ṣiṣẹ́ pé ó wá kan pamọ́, yóò máa wà ní mórìdà at-ta'kid, ó wá kan pamọ́ ìntọ́lọ́mọba àlìkọ́lá sọ. Inú Al-Qur'an Karim, inú Suratu Hud, aya 102, Ọlọ́run ní wa kadhalika akhdhu rabbika idha akhadha al-qura wa hiya zalima. Ọlọ́run bí mi Ọlọ́run ṣe máa ń fọwọ́ tó lè gbá àwọn ìjọ múnú àwọn ìletò kan, àwọn ìlú kan tí máa gbá wọn mú ní gbígbámú tó lágbára. So nígbà tí wọ́n bá ń ṣàbòsí, Ọlọ́run sọ báwọn. Tá bá lọ wọnú hadith Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ní inna Allaha, dádájú Ọlọ́run, la yumli àbí inna Allaha yumli lidh-dhalim hatta idha akhadahu lam yuflitihu. Imam Bukhari ló gbà ọ̀nà hadith Abi Musa al-Ash'ari. Ànábì ní Ọlọ́run máa ń lọ alábòsí lára, yóò máa lọ lára débi pé ńgbà tó bá padà gbámú báyìí kò ní bọ́ ń bẹ̀. Ẹ rí pé àyà Kùránì àtàdíìsì yìí ọjọ́ra wọn. Irú bẹ́ẹ̀ nísìn àdíìsì wá ṣiṣẹ́ taukid, ó wá ṣiṣẹ́ pé ó tó ń kan pamọ́ irú tọ́lọ́run ti sọ inú Al-Qur'an. Function alákọ̀ọ́kọ́ nù. Inú function mélòó? Inú function mẹ́rin. Bákan náà gbogbo àdíìsì tó bá wá tí ń sọ fún wa lórí pé ọ̀ranyàn nírun o, ọ̀ranyàn zaka, ọ̀ranyàn ní ájì, ọ̀ranyàn ní ká ṣe dáadáa sáwọn òbí wa. Gbogbo àdíìsì tó wá tí ń ṣàlàyé nǹkan yìí, ó ń gbá àyà Kùránì mu tọ́lọ́run ti sọ pé ọ̀ranyàn nírun, tó ti sọ̀rọ̀ ájì, tó ti sọ̀rọ̀ zaka, tó ti sọ̀rọ̀ ṣe dáadáa sóbì méjèèjì. Àdíìsì tó bá ń wá lórí àwọn nǹkan yìí, ó wá nǹkan pamọ́ nǹkan ni. Function àkọ́kọ́ tí súnà wá sínú. Function ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé antakuna bayanan lima urida bil Qur'an. Súnà lè wá ń gbà mí láti wá ṣàlàyé kí la fẹ́ gbọ́yé nínú àyà Kùránì. Súnà ni ó wá ṣàlàyé rẹ̀ fún wa. Pé àyà Kùránì báyìí kí la fẹ́ gbọ́yé mẹ́. Àlàyé tí ó wá ṣe yẹn ó wá pẹ̀ka. Ìmí ń bẹ ó lè jẹ́ bayanu li mujmal. Àwọn nǹkan míì lè wà lódidi inú Al-Qur'an Karim
tó yẹ pé súnà ni ó wá sọ nífọ̀sí wẹ́wẹ́ gbogbo àdíìsì tó wá tí ń sọ̀rọ̀ fún wa nípa gbogbo àwòrán tó so papọ̀ mọ́jọsìn àtàwọn àdájọ́ báwo láti ṣe kí ni májẹ̀mú rẹ̀ ọ̀nà wo lágbà ṣe gbogbo ẹ̀ pátá ó wá ṣàlàyé mújímálù ni ń tó jẹ́ ọ̀bọ̀rọ̀ gidi ẹ kírun lọ́n sọ súnà lọ ṣàlàyé bá ti kí ìwọ tó láàní tẹ́lẹ̀ súnà ṣé inú kùránì ní kó kí ṣubú ìwà sẹ́nu kùránì ní kó ká sí ìwà àbí ló sọ pé wọ́n gíríbì rákà mẹ́ta ni gbogbo orú àwọn àdíìsì ọwọ́ tó wá ṣàlàyé nǹkan ẹ̀ ìpín kan nù function súnà ni ìgbà míì ó sì lè wá ṣàlàyé lọ́ndà àlàyé yẹn náà ni o tọ́jà yí pé ìntọ́lọ́n túlẹ̀ nínú alukur'an súnà ọwọ́ àdè lóńdè ọlọ́run túlẹ̀ ní ṣùgbọ́n súnà ní ọwọ́ àdè kò tún lè yọ ara nǹkan tí máa ń dáhùn lórí irú nù pé ọ̀dà náà nígbà tẹ́ lọ́lọ́run tún nǹkan lẹ̀ tí súnà wà á dé ṣe àti kùránì àtàdíìsì nǹkan náà ni Suratu Nali lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ tó ti báyìí ọlọ́run ní àṣíránṣẹ́ sí wà nábì àti sọ̀kalẹ̀ fún ọ ìrántí lítùbá yínà lè nas kó o lè bá a máa fi ṣàlàyé fáwọn èèyàn máa nù zílà ilayhim nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún ẹ rí i pé ọlọ́run ló ń sọ ìrántí kalẹ̀ àwọn afáà ní nǹkan tí sọ̀kalẹ̀ ti di méjì súnà làwọn kọ́ sọ̀kalẹ̀ kó máa fi súnà ṣàlàyé kùránì gbogbo ẹni tó bá fẹ́ gbẹ́ sí yè tí wọn ò bá ti bá fi súnà ṣàlàyé kùránì kò lè gbọ́yé kùránì a máa tún nǹkan míì lẹ̀ súnà ni ó wà á dé inú alukur'an inú Suratu Maida aya 38 ọlọ́ni wàsáríkù wàsáríkọ olè lọ́kùnrin àtolè lóbìnrin fákítọ̀wù àìdìyàwùmá ẹgbẹ́ ọwọ́ wọn súnà lọ́wọ́ á dé ló jẹ́ kó yá pé kì í ṣodidi apá lóògé o ṣe ọ̀pọ̀lọ́nkà túlẹ̀ ẹgbẹ́ ọwọ́ lọ́sọ̀ súnà lọ́wọ́ á ṣàlàyé pé ọrùn ọwọ́ báyìí léèyàn máa ń gé o kì í ṣodidi apá o ẹ rí i pé kùránì ju nǹkan yẹn lẹ́ni sápáná súnà dé ọkọ̀ ìyáda rẹ̀ ìgbà míì ń bẹ nǹkan lè jẹ́ general súnà wàá sọ di special inú alukurani Karim ọlọ́run ní ya bunayya la tushrik billah ìwọ ọmọ mi má mú orò nínú alukurani kìí ṣe ayé lẹ́yìn mo fẹ́ lò inú suratu An'am aya 82 ọlọ́run ní alladhina amanu àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run bá lékè ọlá gbọ́ walam yalbisu imanahum bizulmin tí wọ́n wá dá àbòsí kankan pẹ̀lú mánì wọn ulaika lahumul amnu ọlọ́run ní irú àwọn báwọn òfọ̀kànbalẹ̀ ń bẹ pẹ̀lú wọn wa hum muhtadun àwọn ni wọ́n sì mọ̀nà ẹ rí i pé tí wọ́n ò dá àbòsí ọlọ́run gbé wá ní àmọ̀ general nínú Al-Qur'ani Karim ànàbí lòdì lọ́sàlàyé fa pé àbòsí tó wà ń bẹ mọ́ gbọ́yé sábòsí o ìtumọ̀ rẹ̀ ní àṣíríkù ẹbọ ànàbí wa lọ mú àyà Kùránì míì wá láti lè fi clear rẹ̀ pé tọ́lọ́n sọ ní Suratul Luqman ni pé inna shirika la dhulmun adhim pé dájú ẹbọ ṣíṣe o àbòsí tó tóbi ni. ẹlẹ́ẹ̀kẹta nínú àlàyé tó wà lọ́ndà nọ́mbà 2 ṣàkíyèsí nọ́mbà 2 ni mo ní pé Kùránì ni mo wá ṣàlàyé ta àdìsí lè wá ṣàlàyé ń ta gbàlérò ntí Kùránì bá gbàlérò tí ó wá ṣàlàyé ọ̀nà tó wá lè gbà ṣàlàyé ìní ń pẹ́ kan ó lè jẹ́ ó fẹ́ ṣàlàyé nǹkan tó wà lọ́bọ̀rọ̀ gidi nínú Al-Qur'an ó lè wá de nǹkan tí Kùránì túlẹ̀ súnà lè wá de ó sì lè wá sọ nǹkan tí Kùránì tó gbé wá ní general kóhun ò gbé wá ní ẹ̀sà. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé tàòdí olùmúṣkìl in tó rújú nínú Al-Qur'ani súnà ni ó ṣàlàyé rẹ̀ tí yẹn kan bá fẹ́ rújú nígbà tí ọlọ́run bá lè kí ọlá tó sọ àyà kalẹ̀ lórí ọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run ní kùlú washrabu ẹ máa mu ẹ máa jẹ ẹ máa mu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswad minal fajr tí tẹ́ fi lè sọ pinya láàrin òwú dúdú àtòwú funfun nígbà táyà ń sọ̀kalẹ̀
apá kan sàábé wọ́n gbọ́yé wọ́n bá lọ fi òwú sábẹ́ bẹ́ẹ̀dì wọ́n bá máa yẹ̀wò lóru pé àti ìrí ẹja máa jẹ sàárè so nígbà tánàbí gbọ́ ànábì ní innama dhalika sawadu layl wa bayadu nahar kì í sòwú lọ́lọ́run sọ ọyá ọ̀rọ̀ lónìí fífunfun sánmà ń ló fi wé òwú funfun dídúdú sánmà ń ló fi wé òwú dúdú ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tí sánmà funfun bá gba ojú sánmà dúdú tálùfájà ríro ayọ̀ tó white báyìí àsìkò ìgbà náà ẹ gbọ́dọ̀ jẹun mọ́ ẹ rí i pé nǹkan yẹn tí Kùránì gbé wá ó rújú máwọn sàbẹ lọ súnà lọ wá ṣàlàyé rẹ̀ tó o bá fẹ́ kẹ́sìn rí ó rújú súnà lọ tẹ̀lé àdíìsì lọ tẹ̀lé. ẹlẹ́ẹ̀kẹta inú nǹkan mẹ́rin tí súnà wá ṣe nínú ẹ̀sìn nọ́mbà 2 ló tó pẹ́ ká sí mẹ́rin nọ́mbà 3 ló pẹ́ ká sí mẹ́rin tá a sọ tán nọ́mbà 3 tá wá ń sọ lọ tẹ́lẹ̀ òun náà ni pé antakuna dálatan súnà máa tọ́ka ala hukmin sakata anihu li Qur'an ìdájọ́ tí Qur'an ò gbé wá súnà ni ó sì gbé wá ibẹ̀ làwọn kan ti tún sako lọ ṣé Qur'an náà ní àmọ́ jájá àlọ́ ọmọ túmọ̀ function kìíní ẹ̀yìn ẹ̀wù nǹkan sẹ́ rí intẹ́fìmọ̀ pé orí àwọn èèyàn Sátánì ti kó nǹkan sí kódà bá nàbí padà wá sallallahu alaihi wasallam àwọn tá a jọ ń láyé nínú àwọn bídíà wọn àgbà fánàbí ní tí wọ́n sọ ni pé ẹwù ọmọ àmìnà kọ ok a play voice show Adam adẹ orí Facebook kíní yẹn sì gba orí Facebook kan ibẹ̀ làwọn náà ti rí tàti tápù ẹ̀ tó sakuléètì káàkiri ìgbà náà ìkẹ́nà àwọn ọmọ kéwù ṣé Adam tí máa ń kíra rẹ̀ mọ́ wọn kò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé sábà kí lọ́wọ́ àánú kòtò lẹ́yìn ìgbà fídíò ṣé Adam wá jáde tán ó wá bọ́ta ó wá sọ̀rọ̀ ó wá ní gbogbo àfà tó bá sọ yí pé kì í ṣe ẹ̀rí pé Abubakar àtànàbí lọ́wọ́ àánú kòtò orí àfà àwọn òpè ni ìsọkúsọ ní sọ ọmọ kí ó ṣe Adam sì ní ó dẹ̀ ti rí fídíò yẹn torí pé ó wà nínú àwọn tí àwọn ṣíà yìí ń sponsor látọ̀dọ̀ ọ̀gá rẹ̀ òun lálágbà sọ fọ́gá rẹ̀ yọ òkè ṣé Adam kan wá sí fídíò kan wà mọ́ kígbe kékeré àyìn ilẹ̀ sì gbé ṣé Adam lè rí àfà gbogbo ayé kò sírú mọ́ rẹ̀ kò sírú gbá kò sírú àwo ó tó wá rí ẹ̀rí látọ̀dọ̀ òkú ọ̀run tí wọ́n sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì wá ó tó wá ní orí irú ẹni bẹ́ẹ̀ ni ọ̀fapò ṣé kò ti máa bú àfà rẹ̀ ẹ̀yin náà dáhùn ó rí fídíò yẹn o ṣẹ̀kọ́ ẹ kí ó gba àgbàgbọ́ ọmọ kí ó ṣe àdáhùn ẹkùn ọ̀tọ̀ fún pé bí bàbá wa Mùdírù bá tiẹ̀ sọ nǹkan tí wọ́n sọ tá a tuntun rí fọ́tò àbí fídíò ṣe àdáhùn bàbá tiẹ̀ mọ́ ń tá a sọ ká sì gbàwé ọ̀rọ̀ ṣé ṣe àdáhùn lẹ́sẹ̀ ni àbí tẹlomi ẹ̀wù bí ayédè ló jẹ́ kí bánàbí gan padà wá àwọn kùndàrú tá a jọ ń láyé yìí wọn ó dìnnà ànàbí sallallahu alaihi wasallam ìta ń sọ náà lọ sọ pé káwọn èèyàn máa jájá o mo sì bẹ̀ kọjọ kó fi ṣe ìtúnu àwẹ̀ tó àìmọye nǹkan tí Kùránì ò gbé wá tó yẹ kó súnà ni ó sọ gbogbo àdìsí tó sọ yìí pé èèwọ̀ ni kéèyàn ò fẹ́ obìnrin kó tún wá fẹ́ àbúrò bàbá obìnrin o ẹlòmíì lè wọn kà àbúrò bàbá bíbí ó ṣe ìyá ni tí bàbá rẹ̀ tó bá jẹ́ ní tí ń bímọ lọ tọmọ rẹ̀ náà sì tún ń bímọ kódà ọmọ ọkùnrin ó lè ju àbúrò bàbá rẹ̀ lọ àbí ọmọbìnrin mìíràn lè ju àbúrò bàbá rẹ̀ lọ so kò sí náà tí Kùránì kà fa ó sì wà nínú ẹni tí Islam sọ fún wa pé èèwọ̀ ni pé ọkùnrin ò gbọ́dọ̀ fẹ́ obìnrin kan kó tó wá lọ fẹ́ nínú fámílì àwọn obìnrin yẹn kó wá jẹ́ àbúrò bàbá obìnrin lọ́fẹ́ èèwọ̀ ni tó bá dàn wò ó ti kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run tàbí kọ láti hà àbí àbúrò ìyá obìnrin yẹn ọwọ́ fún àwọn méjèèjì papọ̀ súnà ló gbé wá ìwọ tó bá tí a ní ogbon tó ọ̀bà rí nínú Kùránì ò lè tẹ̀lé wípé tí Kùránì ọba ti sọ yá lọ fábúrò ìyá rẹ o àbábúrò bàbá rẹ torí o ti sọ so gbogbo àdíìsì tó wá nípa pé ràkúnmí ilé àgbọ́dọ̀ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé tí gbó nìkan la lè jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé tí wọ́n ń sìn ilé àgbọ́dọ̀ jẹ
àdìsí ló gbé wá àyà Kùránì kọ́ ló gbé wá. Ẹlẹ́ẹ̀kẹrin tí súnà wá ṣe òun náà ni pé súnà máa wá pa ìdájọ́ míì rẹ̀ tó ti wà nínú Al-Qur'an. Akálàṣe ìyapẹnu bẹ lọ́dọ̀ àwọn àfáà lórí eléyìn wípé sáà lè sọ pé súnà fẹ́ pa àdìsí rẹ̀, má sọ pé súnà fẹ́ pa Kùránì rẹ̀, torí pé wáàyí náà ni súnà ó lè parẹ́. Ọ̀dà tí ó bá yí ọ ọ̀pọ̀ àpèjúwe rẹ̀ pọ̀ nígbà tí Ọlọ́run sọ nínú Al-Qur'an Karim, Ọlọ́run ní kutiba alaykum idha hadara ahadakumul maut. Nínú Suratul Baqara Ọlọ́run ní a ti sọ lọ́ràn àyàn fún yín tí kálukú yín tí ikú bá ti dé tẹ́ ẹ fẹ́ máa pọ̀ kàkà kú, kẹ́ ẹ ṣe wàsíyà, kẹ́ ẹ ṣàsọ́ọ́lẹ̀ pé tẹ́ ẹ bá kú tán inú ogun yín o, wọ́n bá yín fòbí yín bẹ̀, wọ́n bá yín fún àwọn mọ̀lẹ́bí yín bẹ̀. So àyà yín bẹ ní Suratul Baqara àyà 180. Ọ̀rọ̀ tá a sọ kéèyàn ṣàsọ́ọ́lẹ̀ tó bá fẹ́ kú nísìn pé tó ń bá kú tán ẹ bóun fún lágbájá tí ó jogun rẹ̀ nú ogun, wọ́n ti parẹ́. Kí ló wá parẹ́? Àyà Kùránì kọ́. Ànábì ní la wasiyata liwarith. Ẹ tẹ́tí ẹ gbọ́, inna Allaha qad a'ta kulla dhi haqqin haqqo. Ọlọ́run ti fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ nú Al-Qur'ani báyìí o. Alá ẹ máa gbọ́ o, la wasiyata liwarith. Nígbà Ọlọ́run ti lè sọ ayé ogun kalẹ̀ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ fún mọ̀lẹ́bí tí Ọlọ́run ti fún ọ lógún nínú Suratu Nisa kò sásọtẹ́lẹ̀ mọ́. Ànábì lọ sọ sallallahu alaihi wasallam, súnà ló wá parẹ́. Eléyìí ni àwọn function súnà mẹ́rẹ̀ẹ̀rin. Kọ́lọ̀ balẹ̀kọ́lá kó sí wálẹ̀ tí yóò lè tẹ̀lé súnà, kọ́mọ́ sí wálẹ̀ tí yóò tẹ̀lé ṣíà ti gbayé kan, wọ́n ti dẹ̀sìn rú tó ti yé báyìí, wọ́n dẹ̀ ń sponsor ẹni tí ń wíwìkúwì ni. A dẹ̀ ti mọ́nú tí àti ẹ̀ ti ń sọ̀rọ̀, a ti máa fa àwọn lágbàáyé, a ti mọ̀ sọkúsọ tí wọ́n lè sọ. Kọ́lọ̀ ń kọ́ sànú wa. Àwọn bàbá tó lọ ẹnìkan kan ò wí, ṣé Ádámù ò wí bẹ́ẹ̀, ṣé Kàmálùdínì ò wí bẹ́ẹ̀, àwọn Amadu ò wí bẹ́ẹ̀, àwọn Àgbàlámúnígò ò wí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin àgbààgbọ́ ọmọ kí ó ṣe Ádámù ẹ̀bọ ọ̀tà, ẹ jẹ́ káyìn ẹ̀sọ́ tó bá wà lẹ́mìí yín. Ṣé ta ló wà nù kòtò pẹ̀lú ànàbí? Sànàbí ni àbánàbí kọ́. Gbogbo àwọn nǹkan tí àwọn fi ń dalẹ̀ rú ẹ sọ̀rọ̀ àbòsí ilẹ̀ Yorùbá ni ká dákẹ́ ká sì torí pé kínní kálukú àmọ́ àlòun fọkàn kọ̀ ọkàn lẹ́fín kọ̀ táwọn èèyàn fẹ́ mọ bọ́nu fáírọ́ọ̀sì láíláí. 09098889939 0912429. Hello, salaam alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àkìní ṣe kan náà sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa. Ẹgbẹ́ náà láti pápá ẹlẹ́yẹ. Naam sir. Àwílé kékeré tí mo fẹ́ ṣe ṣiṣẹ́. Ààyè gbarọ́ lọ́dọ̀ onígbígbíà ní jẹ̀díjẹ̀dí àṣálẹ́ lọ. Jẹ̀díjẹ̀dí àṣálẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀gá. Bẹ́ẹ̀ rí kéèyàn ọmọ challenge wọn. Wájibù ni òkúrẹ́yìn rẹ̀ ní mọ́lámì ẹ̀tí mọ̀ lè wájibù nílábì fáwọn wájibù. Báwọn kan sọ pé no condemnation, no criticism, no comparison. You are in trouble. Ẹni tí ọba máa challenge wọn tó sì pè báwọn ṣe é bí pé ọba tó ṣe é bó ṣe ṣe é kò ní díẹ̀ máa padà sí aburú. Allahu àmín. Èèyàn lè tó iṣu náà ó jẹ́ wọ́n máa kú ọmọ o. Ibikíbi tá a bá ti gbé challenge sì gbẹ́la ilẹ̀ jẹ́. Kò wọ́n máa sọ pé ìmáàmù òun náà bá fẹsẹ̀ lè kó kí ìṣàlẹ̀ mẹ́rin tí ẹ̀kọ́ pé pérépéré tó bá lórí ásámú nìkan bá bọ́ náà fà àlùbáríkà sí ìmáàmù sì rí bẹ́ẹ̀ tó yẹ fojúlẹ̀ wọn akọ́mọ. Wọ́n sì parọ́ mọ́ ọmọ ìmáàmù kọ́ ló sì sọ. Yorùbá fẹ́ràn wọ́n gbìyàn gbòógì ọmọ káàkiri bò ẹ̀ ló máa padà sí ibi o. Allahu àmín. So ẹ bá ní kò sí condemnation, Islam gan tó bá fẹ́ wọnú rẹ̀ condemnation ló fi bẹ̀rẹ̀. La ilaha, kò sí ọba òótọ́ tí ìjọsìn tọ́ sí. Síbò àwọn condemn gbogbo òòṣà ni la ilaha illallah ọ̀sẹ̀ wàá gbin tó fẹ́ gbìn. So 09098889939. Now, hello, salaam alaikum. Wa alaikum salam. Ẹkùsẹ́ ọwọ́ ẹgbẹ́ tó. Yes sir. Ọlọ́run ìjọ àrárá rẹ̀ ọlọ́run sàárà sàárè o. Ọlọ́run àmín. Ọlọ́jà gbólé ayọ̀ o. Àmín o. Àjìbá mi tó lérè o. Ọlọ́run àmín. Alhalifa Ayétu Babalọ́lá akíkakaka kọ́lọ́rọ̀ pé orúkọ mi o. Yes, ẹ ṣeun o. Pẹ̀lẹ́ ẹkùsẹ́ náà. Náà. Ìbéèrè tí mo kàn fẹ́ béèrè ni pé lórí ẹ̀sọ̀tọ̀ náà ní ẹ̀sọ̀tọ̀ láìpẹ́ náà ni. Ṣé
ṣebí Al-Qur'ani lọ́dọ̀ tàwa tá a jẹ́ mùsùlùmí ṣebí Al-Qur'ani ṣebí ju àdìsí lọ ṣebí Al-Qur'ani ni ànábì lọ́lọ́ gba Al-Qur'ani wà látọ̀dọ̀ Ọlọ́run. Ṣé Al-Qur'ani yẹ ṣé kò wá ju àdìsí lọ́mọ ni ṣé àdìsí ló tó ń wéyìí ju Al-Qur'ani lọ báyìí. náà kọ́lọ̀nkọ́ ṣàánú wa tí èèyàn bá ní ọkàn tó mọ́ tó sì rẹ̀ dìtẹ̀ sóò tí ìgbàmú tó sì ń gbọ́rọ̀ wá látìgbà tá a ti sọ a ní mọ̀sọ́dúró tẹ̀sírè àwọn nǹkan tá a fi máa ń ṣe òfin Kùránì nọ́mbà 1 àdìsí ní nọ́mbà 2 mẹ́rin ni téèyàn bá ké o yanjú téèyàn jẹ àlífà àbí mọ̀kọ́dàm àbí ṣéwù téèyàn jẹ lórí odò so Kùránì nọ́mbà 1 àdìsí ní nọ́mbà 2 so ó tún ní ìkẹta a ní kìyàs a ní ìjìmá so bó ṣe wà nù fẹ́ntọ́ bá kẹ́kọ̀ọ́ yanjú ni o tí èsì pé bóyá ń wórí epo orí aláǹgbà káàkiri o àdìsí lọ́wọ́ à ń pò nọ́mbà 2 àdìsí ọ̀wà àmọ́ ṣàlàyé Kùránì láfi mú gbàdúrà àyàtà amúwá láti jẹta àtà náà fẹ́ntọ́ lọ́n bá ní kó ní ọkàn tí èsì pé sùn ti bá sílẹ̀ ọkàn rẹ̀ ó fún NAFDAC number so yóò ti gbọ́ yí bá kọ́lọ̀nkọ́ ṣàánú wa so inshallah ní òní wà sí ń bẹ ní tẹ̀là níwájú ayégún tá a ti gbọ́kadà tẹ̀là tá a ti wọnú tẹ̀là báyìí òun náà ni a rí wa níbẹ̀ so inshallah àwọn League of Imam and Alpha ní Ìdí-Òsè ní ọ̀nà mọ́níyà wà sí bẹ́ẹ̀ ní aago 10 àárọ̀ la inshallah wọ́n máa júwe ibẹ̀ yẹn fún wa tó bá di àárọ̀ la bákan náà ní Fatusi Muslim Community wà sí náà wà ní aago 10 àárọ̀ la ní ibẹ̀ a máa sọ ẹ̀kúnrẹ́rẹ́ eléyàn tó bá di ní ọ̀la pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so kọ́nà balẹ̀kọ́lá kọ́ ṣàánú wa níjọ́ Tuesday ní Dùgbẹ̀ so ká má gbàgbé a pàdé ní inú ọjà Dùgbẹ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so inshallah ní Ramadan 18 òní ti Dùgbẹ̀ inshallah so Tuesday ní Tẹ̀gbẹ́dá so inshallah a máa ṣàlàyé fún wa pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run. fún àtàbá ní ìbéèrè kàbí kejì 070 106439 ìyókù tún di ní ọ̀la kò rí yọ̀ǹda tọ́lọ́run máa ṣẹlẹ̀. Aleikum gbogbo mùsùlùmí àti mùsùlùmá àníbàwẹ̀ bá di 18 ìyẹn lọ́jọ́ Thursday tó ń bọ̀ yìí ẹ̀ǹbì mi ẹni kí ni ó ṣẹlẹ̀ ọjọ́ Thursday 28 of March nínú ọjà Dùgbẹ̀ Arárọ̀mí Building Pottery Material Seller Association ibẹ̀ ní gbogbo wọn máa péjú jọ sí ibi Ramadan lecture wọn tó máa ń wáyé lọ́dọọdún ládojúkọ ilé epo Bovat aago 10 àárọ̀ lè tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹni àyẹ́sí kalẹ̀ His Highness Ọba Sulaiman Agbájé Olúowódé Ọ̀mù Ọ̀fìlíṣà spiritual father of the day Imam Bashiru Akiro Chief Imam Sontu, Father of the Day, Alhaji Moshood Ayinde Onirin, Alhaji Dr. Abdurrahman Oriyomi Hamzat, Mother of the Day, Alhaja Fatima Olayinka Koka, Ìyálájì of Ọ̀yọ́ State, Ustaz Alhaji Sulaiman Ibrahim Ezaoke, ni wọ́n máa bá ní pò bìyàbínú ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí ọlá tí ń bẹ fún àdúrà. Alhaji Abdulrazak Adémọ́lá Fasasi, alágajà ni wọ́n máa gbọ́ gbogbo èèyàn lálejò. Gbogbo ìgbìmọ̀ Ramadan nínú ọjà Dùgbẹ̀ Arárọ̀mí Building and Pottery Material Seller Association ló ń kéde.